Managing Director, Paralex Bank. I think I'll call you first. Ọlọ́run ìṣiṣẹ́ rí látàná o. Wọ́n jẹ́ obẹ̀rẹ̀ látòní o. Àwọn ń bẹ o. Ẹni tí ń pè tí ó gba gbogbo donation jẹ́ Ọlọ́run dákun. Tí n bá ti pè Ọlọ́run yẹ̀mí rẹ̀ padà o. Àmín. Ẹ máa bọ̀ sá ẹ̀yin bá yín wí. Èyí sọ tèmi ni èmi ń dà àlùkùn èmi ń dà níyàn ni. Ya musakhir al-qulub. Kò sí tí ń wí lárúbá kọjá ikú Ọlọ́run wà pẹ̀lú yín. Ya musakhir al-qulub. Ẹ já sọ̀rọ̀. Ṣé rí tó bá ti dìgbò owó ẹ kàn sọ sí mi létí. Ó ní method kan tá a fẹ́ máa fi announce. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Ẹ jẹ́ á gbé ọpẹ́ tó tóbi fún Ọlọ́run Ọba. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Alhamdulillah. Ẹ jẹ́ á kára ọpẹ́ dúdú lọ́dọ̀ Ọlọ́run Ọba. Kó má bàa dàbí àrífín. Mo fi wákàtí ọ̀wọ̀ yìí tún lọlẹ̀ fún àwọn bàbá wa tó wà lórí àìtẹ̀bọ̀. Ọlọ́run bá jẹ́ àrí yín pẹ́. Àmín. Láláì gbà wá lásìkò gbogbo àwọn ẹ̀gbọ́n wa tó wà ń bí, àwọn bàbá wa tó wà ń bí, àwọn ajúnilọ́ tó wà ń bí, àwọn àbúrò, ará, ọ̀rẹ́, ojúlùmọ̀. Ramadan Kareem. Ẹ gbà mí láyè mú ní testimony bí àwọn rábì ṣe máa ń sọ. Ohun Ọlọ́run Ọba ló fi mí ṣàgbákò rere tí à ń pè ní bàbá wa Solaty. Láti ọjọ́ tí mo ti fojú kàn wọ́n títí di ọjọ́ ìní, ojoojúmọ́ ni mo fi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba. Alhamdulillah. Tí wọ́n bá mú wọn lẹ̀ ní ọjọ́ tèmi, tó bá mú ọmọ ìyá mi lẹ̀, wọ́n bá ní pé kí n ṣe ìfẹ́ tí Ọlọ́run bá rán mi bí ó ṣe wá lọ́kàn mi, màá mú wọn kí n tó mú ọmọ ìyá mi. Allahu Akbar. Mo dẹ̀ bá wọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọba pé láti ìgbà tí wọ́n ti mọ̀ wọ́n, ìní wọn ń dájú àná lọ ni. Alhamdulillah. Ànọ́lá ìjókòó yìí, ọ̀la wọn á dájú ìní. Àmín. Ọlọ́run Ọba lè wo ọlá oṣù ńlá tí a wà nínú ẹ̀ yìí, bí àwọn náà ṣe ń fà lọ́wọ́ máa tóra. Àmín. Mo fi kọ̀ wọ́n létí lẹ́ǹkan. Kí n tó wá bí ibi mẹ́ta ni mo ti lọ. Mo dẹ̀ gbàyè lọ́wọ́ wọn pé ṣé mo lè wà ní irú táìmì yìí. Wọ́n ní pé tí n bá wà ní irú táìmì yìí pé wà òkè. Torí pé kí ni gbogbo bí tí wọ́n bá ti pe mùsùlùmí tó jẹ́ mùsùlùmí dáadáa ní àsìkò Ramadan bí ìgbà tó ń pèèyàn láti wá ṣe oríire ni. Ṣẹ̀rí lèyí tí ẹ ní pé kí n wá ṣe yìí, oore náà á dé ọ̀dọ̀ yìí náà. Àmín. Torí pé ní àsìkò yìí ẹni tí wọ́n bá pè láti wá ṣe kí ni, láti wá dá sí ti Ọlọ́run Ọba, wọ́n pè láti wá ṣe oríire ni. Àìrí bẹ́ẹ̀ ṣe Ọlọ́run Ọba ò ní fi ṣe tiwa. Àmín. So kí n má gbà wá lásìkò, mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá. Mo fi kò wọ́n létí pé láti ìgbà tí mo ti ń lọ sí wáìsí àwẹ̀, ibì kan tí máa kọ́kọ́ dèrè táwẹ̀ ò ní gbò mí. Tọ́. Thank you so much, sir. From the bottom of my heart. And eléyìí tí wọ́n fi gbé bí ìjókòó, àfihàn tí ò bá mọ rírì owó, tí ò bá mọ rírì epo, tí ò bá mọ rírì ayé, àmọ́ pé eléyìí tí wọ́n fi kó gbogbo wájọ yìí, ìfẹ́ jẹ́ kan, bẹ́ẹ̀ tó wó lọ. Owó ọ̀hún Ọlọ́run wá jẹ́ kí ó jẹ́ owó àlàáfíà ló máa fi dá padà sí àpò fún wọn. Àmín. Àwọn bàbá wa tó ń sọ̀rọ̀ lẹ́ǹkan wọ́n ti sọ̀rọ̀, Ọlọ́run má jẹ́ ń sọ̀rọ̀ tán. Wọ́n nípa àwa mùsùlùmí starting point la ní, end point wa ó kù díẹ̀ káàtó. Àǹtọ́ bá dẹ̀ ní pé kíyàn wo bíyàn ṣe fi ara sin Ọlọ́run, àwa la jókòó ti Ọlọ́run Ọba jù. Èyí tó jẹ́ kókó ń bẹ, àwọn bàbá wa ti sọ, àǹfààní ló jẹ́ fún àwa, pàápàá jùlọ àwa tá a ṣe ń dìde láti fi irú bàbá ìkọ́ ẹ̀kọ́. Ẹ ṣeun gan bàbá, Ọlọ́run bá ò ní pàlákà yìí.
tíyàn bá dárúkọ mílíọ̀nù bí báyìí ó sì règùn sọ́lọ́run ni torí pé wọ́n ju bẹ́ẹ̀ lọ. Ìgbà tó wá fi kò mí létí ìpè èlò ni mo fẹ́ múlẹ̀, mo ní pé tí n bá sọ pé mílíọ̀nù kan ni mo fẹ́ gbélẹ̀ ìtìjú ló jẹ́ fún mi. Mo ní ẹ̀ ṣe jẹ́ àṣẹ báyìí gẹ́gẹ́ bí gbígbàdúrà yín lórí mi torí pé last year mi ṣe managing director báǹkì, ọdún yìí ni mo dà. Ẹ ṣe jẹ́ kí n rọra fi ọwọ́ wọ́nú kí n sọ pé àjíjọ wà nínú nǹkan tí àjíjọ dálẹ̀ yìí ni, kì í ṣe eléyìí tí n fẹ́ sọ bí nìkan torí pé kò sí ọjọ́ kan tẹ́ fi padà lẹ́yìn mi, Ọlọ́run bá ọ̀dẹ̀ ní padà lẹ́yìn yín. So mo wá fi ìjókòó ìbẹ̀ gbogbo àwọn bàbá àti àwọn ìyá wa tó wà níbí, gbogbo nǹkan tí Ọlọ́run bá bùn yín ní kẹ́ fi bùn Ọlọ́run. Kò sẹ́ni tó náwó mílíọ̀nù sí ojú ọ̀nà tí Ọlọ́run bá tí ò rí 5 million naira bí ju bẹ́ẹ̀ padà. The more you spend, the more the reward. From contest, gbogbo adela ní ẹ̀rí ọkàn láti jẹ́ láti sọ fún Ọlọ́run báyìí pé bó ṣe ṣe tèmi rẹ̀. Ó ti rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run bá ò ní fi ṣe tiyín, kò ní ṣe tiẹ̀ àwa náà. Gbogbo ẹni tó wà bí pátá ló ní àníyàn kan lọ́kàn àbí méjì. Èròǹgbà wa Ọlọ́run bá mú wọlé àṣẹ. Àwọn bàbá wa tó ń dẹ̀ wá láti Ìlọrin, láwọn bàbá tó ń kọ́ wa ní kẹ̀kẹ́ tá a náà ń gbé káàkiri, ojú òní tìyín, ojú òtí Al-Qur'ani ní ojú òní tìyín. Amen. Ìyè àfà ní pé ká ní pé kún fáyà kùn kó máa jẹ́ bẹ́ẹ̀ kó máa rí bẹ́ẹ̀, ó ti ń jẹ́ bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ mọ́, Ọlọ́run bá ò ní fi ṣe tẹ́yìn. Amen. A'udhu billahi minash shaitanir rajim. Mo nígbàgbọ́ pé eléyìí ti fẹ́ ṣe ju mílíọ̀nù lọ, ṣùgbọ́n mílíọ̀nù náà máa ṣì gbé kalẹ̀ lágbára ti Ọlọ́run bá. Bismillahir rahmanir rahim. Qala rabbi ishrah li sadri wa yassir li amri wa uhlul 'uqdatam min lisani yafqahu qawli waj'al waziran min hayy Harun hayy washdud bihi hasirin wa ujruka fi amrin kay nusabbihaka kaseeran wa nazkuruka kaseeran. Amen. Innaka kunta bina basiran. Qala qad utita sulaka ya Musa. Innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. Warbu'ana alladhi biyadihi malakut kulli shay'in wa ilayhi turja'un. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wassalamu ala mursalin walhamdulillahi. Assalamu alaikum. Ẹ ti sọ̀rọ̀ sí mi létí. Allah ẹ wá. Àwọn ìlọ bẹ́ẹ̀. Ẹ bá tẹ lọ tálẹ̀ wọ ọ́fíìsì wa ni. Wọ́n dáko owó fún mi. Àfà. Ẹ̀rù bà yín kọ́hún. Òun yẹn gbádùn. Káì. Wọ́n wá fi tì í pé dákun máa announce rẹ̀. Lẹ́yìn tí wọ́n nìkan ní wàá gbọ́rọ̀ sí lẹ́nu, gbogbo ará yòókù máa announce rẹ̀. Inshallah. Àmọ́ wọ́n yẹn ṣe chairman of the occasion. Ìyìnbá máa ṣẹ̀ṣẹ̀ tọrọ apology lọ́wọ́ chairman of the occasion pé ẹ̀yin nìkan ló yẹ ká gbà láàyè kẹ́ sọ̀rọ̀, but thank God the chairman of the occasion has spoken. The vice chairman ẹ fún wọn bẹ́ẹ̀. Approved. The vice chairman of the occasion has spoken. Lẹ́yìn bẹ́ẹ̀ a máa fetí gbọ́ owó lókù kò ní máa sí ọ̀rọ̀ mọ́. Kún fáyẹ̀ kúnnù tẹ kàún náà ní káwa náà ó kàkan fún yín padà. Yá kàkan fún yín àbí gbogbo ẹ̀ lẹ́tì mọ̀. Bismillahir rahmanir rahim. Àbámẹ́rìwò tẹ̀ wá sẹ́yìn tẹ́ sọ̀rọ̀. Innama qawluna li shay'in idha aradnahu. Ọ̀rọ̀ yẹn ò dá síbi tó parí sí wọn. PA ní. An naqula lahu kun fayakun. Ọ̀rọ̀ yẹn ò máa dá sí ni. Àmín. Ọlá àlùbáríkà nábì lọ́dọ̀ Ọlọ́run. Àmín.